ọba ìjìnlẹ̀ fẹ́ ọba tí lè ní mọ́bẹ̀rẹ̀ ìjìnlẹ̀ alájẹ wúrà. Ọba àdéhùn ọba àkànnà ọba tí ní ayérayé gbogbo. Ọlọ́wọ́ gbọdọ̀ tí ń gbọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ ní ayé ọba kò má ti kàlẹ́ ìdádúró gbẹ̀ngbẹ̀ lẹ́yìn àtúntọ́. Bẹ́ẹ̀ ọba tí dání. Bẹ́ẹ̀ ọba tí dání. Ẹ̀yin ọ̀gbàgbà tí gbára lé tí gbára oko. Kábíyèsí lẹ́kọ̀ọ́ ní àdúgbà yìí o. Àdúgbà gbogbo ẹ̀dá sábìlì ọ̀run. Àdúgbà gbogbo ẹ̀dá sí gbogbo àgbáyé. Àdúgbà gbogbo ẹ̀dá sí igun mẹ́rin àgbáyé. Àdúgbà gbogbo ẹ̀dá sí sọ́mọ̀ méje ilẹ̀ méje. Àdúgbà gbogbo ẹ̀dá sí agbègbè méje ayé àti ọ̀run. Elédùmarè ni wàá gbàdúgbà wa o. Má sọ̀rọ̀ mi, má sọ̀rọ̀ ẹ̀dá. Àdúgbà alálẹ̀ Ifọ̀. Àdúgbà ìṣẹ̀lálẹ̀ Ifọ̀. Àdúgbà gbogbo ìmọ̀lẹ̀ tó wà ní Ifọ̀ àti orílẹ̀ Ifọ̀. Àdúgbà gbogbo ẹlẹ́yẹ tó wà ní Ifọ̀ àti orílẹ̀ Ifọ̀. Àdúgbà gbogbo òkú ọlọ́mọ tí kì í sùn tó wà ní Ifọ̀ àti orílẹ̀ Ifọ̀. Ẹ wá gbàdúgbà wa o. Àdúgbà gbogbo orí adé ìlú méjèèjì yóò. Àwọn àdúgbà orí adé ẹlẹ́dàá orí adé tó wà lórí ìjókòó tó wà lórí ìtẹ́ lọ́wọ́ tá a wà yìí. Ọlọ́run Elédùmarè gbàdúgbà wa o. Ẹ jókòó. Mo kí His Royal Majesty. Deputy Coordinator tó gbé wá gbé. Mo lọ wá wà látẹ̀kọ́. Ọmọdé òde ni ẹ̀fẹ́ mi máa bá. Gbogbo àbíyù yẹ díẹ̀. Mo kí His Royal Majesty. Ọba Sẹ̀míò Adéwálé Ògúndọ̀mí di olórílẹ̀ ọ̀fọ̀ orílẹ̀ Ifọ̀. Kábíyèsí wa náà ìnáfẹ́sà kábíyèsí wa lọ́ọ̀ fi Ifọ̀ náà mú tí wọ́n lórí mẹ́mbà wa náà ní bàbá àgbàjílé ọlọ́wọ́ bàbá lọ́ra ìní bàbá o. Kí òní táyẹ̀ òkè. Mo fi àsìkò yìí bí òsì Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Káyọ̀dé Balógun àti gbọ́ǹkà Ààrẹ Ọ̀nà Kakanfò pẹ̀lú parapọ̀ yìí. Mo fi kí gbogbo àwọn ààrẹ ìkànsì tó wà lórí ìjókòó. Mo kí gbogbo baálẹ̀ olórílẹ̀ ní káńsù. Mo kí gbogbo baálẹ̀ tó wà lórí ìjókòó pátápátá. Mo kí gbogbo olóyè olórílẹ̀ káńsù. Mo kí gbogbo yín pátápátá o. Mo wá kí gbogbo national executive council tó wà lórí ìjókòó. Mo kí gbogbo national coordinating council tó wà lórí ìjókòó. Mo kí gbogbo ẹ̀yin department wa tẹ́ wà lórí ìjókòó. Mo kí gbogbo leader from state. Mo dẹ̀ kí gbogbo members wa àti leaders wa ní Ifọ̀ local government àti orílẹ̀ Ifọ̀. Mo kí gbogbo ẹ̀yin àlejò wa tí mi ò lórúkọ yín lọ́wọ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí. Mo kí gbogbo yín pé
Ìmúwọlẹ̀ Kakanfò àgbègbè o. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́pàá agbófinró tí ẹ wà bí. Mo kí ẹ̀yin Àmọ̀tẹ́kùn. Mo kí ẹ̀yin ọdẹ. Mo kí ẹ̀yin PSO tí ẹ wà bí. Mo kí gbogbo ẹ̀yin ẹ̀ṣọ́ tí ẹ wà bí. Mo kí gbogbo ẹ̀yin ètì mi náà ẹgbẹ́ balẹ̀balẹ̀ èmi ló kù pẹ̀lú mi mo ti gbogbo yé o. Wá kí gbogbo ẹ̀yin tẹ̀ wá bíbá ẹ̀ pátápátá. Ayé kọ́rẹ́nsì ò tí ì sí ìyá àbájú. Ọdún wo là ń ṣe yìí? Kìí ṣe ọdún ààrẹ dandan là ń ṣe yìí o. Ẹ má sì fúnra wọn. Torí ẹni tí ò wáyé, a ní wọ́n ti ṣe fẹ́síwà Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo kí gbogbo ẹ̀yin ọmọ wa tẹ̀wà ní ọ́fíìsì bàbá Fáṣẹ̀hùn tẹ̀wà bí o. Ẹ̀yin dà, gbogbo ẹ̀yin ọdún sí bàbá yìí. Ẹ máa bọ̀. Ẹ máa padà lọ́wọ́ ẹ̀ṣẹ́. Ẹ máa bọ̀ jáde, gbogbo ẹ̀yin wá. Ndógún máa wọlé ti ṣẹ́yìn nìkọlẹ̀ fẹ́ jáde. Àgbájọ wọn la fi ń sọ ya. Ogun àgbè yìí. Ńlá bàríkà, ẹ̀rí pàtí ṣe, ẹ̀rọ náà gbégbà. Gbogbo tẹ bá dáwọ́lé àlọ́ ìṣẹ̀lẹ̀. Ẹ̀rí náà ṣe ọ́fíìsì aláfọ̀kúnmọ́ o. Ọ̀nà yẹn á ṣí, ọ̀nà yẹn á nà. Owó ọ̀gbìn. Ọ̀pẹ fún àwọn ọmọ náà ni wá o. Gbogbo àjọ máa ń jáde náà ni o. Ààrẹ gbogbo lọ. Lọ́mọ ìyá o. Ìyá tó bá sọ ló bẹ́ wù. Ló bí sọ̀kòtò. Representative DSS wà nígbà yẹn. Fara yàn àti ọlọ́pàá wọ́n DSS wà rí. Àti yóò ní bẹ́ẹ̀ bá wà o. Ọdún wo là ń ṣe? Ọdún à ń ṣe ìlú mọ́lẹ̀. Tó dé ìṣẹ̀dá oyè yìí là ń sọ fún ẹ̀. Kìí ṣe ọdún èmi Ààrẹ Ọ̀nà. Èmi ní Ààrẹ Ọ̀nà tó jóyè. Ìṣẹ̀dá oyè yìí ló ń pè ní Kakanfò. Kakanfò yẹn ní mọ́lẹ̀ jagunjagun tí a bá fi àjàmó. Tó gbogbo ẹ̀ wá. Tó wá sọ ní sùn jagunjagun fún ilẹ̀ Yorùbá. So ọdún tá à ń ṣe yìí, ọdún ìrúbọlẹ̀ Kakanfò ní kì í ṣe èmi Ààrẹ o. Èmi gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà tó joyè lórí Kakanfò. Ṣùgbọ́n Kakanfò yẹn dandan òní ni mo lè yẹ. Torí ẹni tí ò wáyé, wọ́n ní ṣe báyìí nìkan lọ fẹ́ sìn. Wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ fún orúkọ yé ẹ̀. Tí wáyé wa ìwú mọ́lẹ̀ oyè yẹn là ń sọ fún ẹ̀. Àpilẹ̀sì ẹ̀ lórí corporal promotion ni àdẹ̀fẹ́ náà sì judicial game. Ẹnìkan fẹ́ wọ́n fi sí mọ́. Wọ́n wípé native intelligence ó háì ju professor tí ò wà intelligent lọ. Bàbá ṣe ń gba ẹ lónìí. À ń ṣe fẹ́síwà Kakanfò. Kìí ṣe fẹ́síwà Ààrẹ Ọ̀nà. Ẹ̀dá o, Ààrẹ Ọ̀nà mo lè méjì ní gbójú yìí. Kakanfò mo lè tẹ̀. Bàbá ti ṣe lẹ́yìn, a túbọ̀ wo alágbára. A túbọ̀ fi ẹ̀ wá fún àwọn challenges fún àwọn ẹni.
kò sẹ́ni tó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò in the history tí ò ní àwọn challenges. Kò sí ẹ̀rí tó joyè láàrin ọdún márùn-ún alágbára Muhammadu á challenge. Ṣùgbọ́n wọ́n rí ẹ̀rí alágbára wọ́n dìde owó ìní Kakanfò fún history. Alágbára wọ́n dìde ṣùgbọ́n Kakanfò á bẹ̀rẹ̀ wọ́n lẹ́kọ̀ọ́. Ó ṣe máa ń rí nìyẹn. Ẹ jọ̀wọ́ ẹ bá mi pààrẹ lórúkọ tó ń jẹ́ yé Ààrẹ Gani. Láti ẹ́sìrè àwọn ọkọ̀ tí ààrẹ márùn-ún ṣe nígbà tó dá ìrìnlẹ̀ ní 1530. 1530, almost 500 years ago, ọ̀nà dá ìrìnlẹ̀. Ṣùgbọ́n ní ọ̀rọ̀ lẹ́yìn, màá ní àǹfààní láti sọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò márùn-ún tó ti ṣe fún Nàìjíríà tó ti ṣe fún ilẹ̀ Yorùbá. Kí àwọn èèyàn máa fojú tẹ́lẹ̀ oyè yìí, oyè tó tẹ̀ sí for 500 years. Oyè yìí wà lára protest for Ọ̀yọ́ Empire láti sustain it for 650 years. Nínú àtàkùn tó wà nígbà ìjọba àtàkùn òyìnbó, ààrẹ tó wà tó ń pè ní Ọ̀yábàbí, ó yẹ kí àwọn Benin Republic máa ṣe ọdún ààrẹ yìí. Ó ṣe gbogbo méje ẹ̀yà mẹ́fà. Àwọn míì pè ní Ọ̀yábí, àwọn tó pariwo lè wọ́n pariwo tí a bá sọ̀rọ̀ ìfọ̀nà tó wà. Ọ̀yábàbí ó ja ọ̀pọ̀lọpọ̀ ogún ilẹ̀ Yorùbá. Tí ò bá ṣe Ọ̀yábàbí, Báṣọ̀gá máa ṣe ìrísí Ọ̀yọ́. Ó ní nǹkan tí Báṣọ̀gá ṣe fún àwọn Aláàfin mẹ́rin. Ó ti ní nǹkan tí Báṣọ̀gá ṣe fún ìkan nínú ọmọ obìnrin Aláàfin tó ń pè ní Àgbọ̀nrín. Gbogbo wọn ti ṣe sí máa Báṣọ̀gá méjì. Kò sẹ́ni tó lè kọ́ra dídì. Àbàtì Aláàfin Abíọ́dún tó lọ pé ààrẹ gbà mí láti Pọ̀tọ́lọ́gò. Ààrẹ ló bá jẹ́ ó dẹ̀ dé ó dẹ̀ fún kábíyèsí Aláàfin. Jẹ́ kí gbogbo fámìlì yẹn o. Tẹ́ bá jẹ́ kí kan lọ Báṣọ̀gá ṣẹ́kù òróró máa jẹ́ o. Sọ̀rọ̀ bá yẹ kí jágùn yìí ẹ̀jẹ̀ kí wọ́n tán. Ó dẹ̀ wọ̀ lọ́yọ̀ọ́. Kò sẹ́ni tó lè kojú mọ́ Báṣọ̀gá àgbà yẹn. Ó dé jágùn yẹn. Àwọn Yorùbá tó migrate from Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀. Àwọn onímọ̀nà, àwọn Ghana, àwọn Ẹ̀fẹ̀ tí ń dàwọn láàmú ní Ghana. Ṣùgbọ́n kábíyèsí Aláàfin ìgbà yẹn, ó pe Ọ̀yábàbí, ó ní owúyá lọ sí Ghana tó lọ jagun. Ọ̀yábàbí ṣe ó ṣe ohun yẹn, ó lọ ṣe ohun yẹn fún àwọn Nana ní Ghana lọ́wọ́. Tí ìbá ṣe Ọ̀yábàbí, àwọn ọ̀daràn yóò fẹ́ kí Ìkòyí ní Pọ̀tọ́lọ́gò kó èsì. Ọ̀yábàbí ló gbà fún gbogbo ẹ̀rú. Ìkọ́ni yẹn o. Ìrẹ́ ilé ẹ̀fẹ́ ní Sàbákà òyìnbó gbogbo fi sọ ní Yorùbá. Ìbò Àfọ̀njá ó jà ọ̀pọ̀lọpọ̀ ogun kí àpò tó wà láàrin òun àti Aláàfin Awólẹ̀. Lórí pé kábíyèsí Aláàfin Awólẹ̀ ó rán lọ sí Ìrèlè àti Àpòmù. Aláàfin tó dẹ̀ dá ipò ìsílẹ̀ ó ti gé èmú. Pé ìwọ Ààrẹ Ọ̀nà Kakanfò gbọdọ̀ gbógun já Ọ̀yọ́. Ìwọ Ààrẹ Ọ̀nà Kakanfò gbọdọ̀ gbógun já Ifẹ̀. Ìwọ Ààrẹ Ọ̀nà Kakanfò gbọdọ̀ gbógun já Ìrèlè.
Ṣùgbọ́n nígbà tí kábíyèsí rẹ̀ ní Àfọ̀njá ní pọ́pẹ́ àmọ́ tó ṣẹlẹ̀ náà, according to the play, 2 times ni ó bá rán Àfọ̀njá pé kó wá lọ kó ja ìdílé ilé, ìdílé tó wà bẹ́ẹ̀, kó wá lọ kó ja àpò ìdílé, àpò ara ọjà Ifẹ̀ ní ìsọ́kọ̀ Ifẹ̀. Rẹ́mínà ti Ifẹ̀ ya kò nígbà yẹn lóòótọ́ àpò tó tóbi ní sìn. Lóòótọ́ bàtà ìjà Àfọ̀njá máa ń rí pé ọba ìfẹ́ ti lọ lu òògùn tó fi dájú nílẹ̀ ní ìjàdí láàrin. Ṣùgbọ́n bí àwọn ilẹ̀ tó lọ ògè èkú yẹn tó bẹ̀rẹ̀ iṣẹ́ Ìlọrin ni o. Orí Aláàfin Àfọ̀njá ló kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Alúsì lọ́rin. Èkú yẹn náà dẹ̀ wà lára ọkọ̀ tó jalè Yorùbá títí sí. Ọlọ́run ọba ilé ìpọ̀dé kábà wà lé òkú yẹn kúrò. Another great Ààrẹ Ọ̀nà Kakanfò ni. Ó máa kó lọ sí Ògbómọ̀ṣọ́ kánífà láti àmúyẹ ilẹ̀ ń wó rọ. Ààrẹ Ọ̀nà Kakanfò tó èdè ṣe ní ó ṣe ní orí ẹsẹ̀ pápálẹ̀. Ọba ní omi wọ̀nyàn ẹgbẹ́ ìwọ̀n wa kọ́ yẹn fún yín bọ̀ bá sọ̀rọ̀. Yorùbá títò lẹ́nu ìlú èmi náà. Ó máa ń sọ̀rọ̀ ní tẹ́lẹ̀ àti kókó sọ díẹ̀ díẹ̀ o. Orí kò pẹ́ ọ̀rọ̀ yìí sọ ní o. Ẹ ọ̀rọ̀ máa fẹ́ sọ ìtọ́lẹ̀ Yorùbá kó pẹ́ ẹ sọ ní. Tó bá tó máa sọ bó ṣe rí àti àwọn ọ̀kan. Tó yẹ ogun mẹ́jọ ló jà fún Ògbómọ̀ṣọ́ àti fún ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ìgbà tó jẹ́ mẹ́jọ yẹn, àwọn Fúlàní Ìlọrin wọ́n fẹ́ wọ ilẹ̀ Yorùbá. Ògbómọ̀ṣọ́ ló fẹ́ gbà wọlé. Wọ́n wálẹ̀ kìíní, wọ́n ti sọ̀rọ̀ ààrẹ Ògbómọ̀ṣọ́ wọ́n wálẹ̀ kejì. Tó èdè wa ń ra ohun pé ọ̀dọ̀ wá sí ìlú mọ́. Ó bá tún aláwo lọ. Nígbà tó tún aláwo, ààrẹ Ọ̀nà Kakanfò náà ń sọ̀rọ̀ lórí èdè. Ọba Ògbómọ̀ṣọ́ nígbà yẹn. Ó tún aláwo lọ. Nígbà tó débẹ̀ aláwo tó bẹ̀rẹ̀ tó bá máa ṣe gbogbo máa wọ ìlú mọ́. Tó kọ́ bẹ́ẹ̀ tí Ògbómọ̀ṣọ́ àwọ̀ Ọ̀yọ́ tuntun. Àwọ̀ Ọ̀yọ́ ìyá Àtìbà. Adébàdàn àwọn ilẹ̀ Yorùbá. Orí Bífáńgò òun ni Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n kọ́kọ́ tó lè ṣe tí o lè fi ṣẹ́ gbogbo kò má wọlé ní pé wàá fi ọmọ ẹ méjì gbọ́. Kì í ṣe Bíráàmù nìkan lọ́wọ́ ní tó lọ́wọ́ ní tó lọ́wọ́ ọmọ gbọ́. Ó pẹ̀lú Bíráàmù wọ́n jẹ̀jẹ̀ sí àgbò ni. Wàá fi ọmọ ẹ méjì gbọ́ ọkùnrin kan àti obìnrin kan. Nítorí ilẹ̀ Yorùbá nítorí ìlú Ògbómọ̀ṣọ́ tó èjẹ́ fún ọmọ ẹ̀ méjì lẹ̀ lókun má bàa wọ Ògbómọ̀ṣọ́ kó má bàa wọlé Yorùbá. Ibi tí wọ́n ṣe ìyẹn sílẹ̀ ló jẹ́ owó ọjà nílẹ̀ ní Ògbómọ̀ṣọ́. Wọ́n á ní owó ọjà ní Ògbómọ̀ṣọ́ owó òkú wọn lẹ́nu tó èjẹ́ ló ṣiṣẹ́ yìí. Great Ààrẹ Ọ̀nà Kakanfò òun ni ẹsẹ̀ Akíntọ́lá lóòótọ́ ìjà ṣẹlẹ̀ láàrin wọn àti bàbá wa bàbá olówó tí gbogbo wa gbà nílẹ̀ Yorùbá lé ní. Lóòótọ́ kù díẹ̀ káàkó wọ́n fẹ́ bá wo iṣẹ́ tó ṣe lẹ́yìn ìgbà tó gba ìwòye lọ́wọ́ bàbá gbé ìyẹn ní 1960. Gbogbo manifesto action group gbogbo program action group ní Ààrẹ Ọ̀nà Kakanfò SN Akíntọ́lá ó fọ́lú ẹ̀ for 1966 káwọn military tó kọ́ wa. About 35% of achievement to right investment àti gbogbo àwọn ọlọ́wọ́ ṣe SN Akíntọ́lá ló kọ́ lórí ẹ̀dẹ́bẹ̀ o. Ìkarùn-ún ní gbogbo ipò dáadáa. Ààrẹ Moshood láti máa wò ó Abíọ́lá Ọláwálé Abíọ́lá. Ta ló yá ní democracy ìjà nílé mi?
MKO ló fa ẹ̀rí ẹ̀ sílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò náà. MKO ló fa ẹ̀rí ẹ̀ sílẹ̀. Òun ló ṣàlẹ̀ nígbà táwọn orílẹ̀-èdè gbá wa bí bọ́ọ̀lù. Láti 1983, 84, níbi méjì gbàgbọ́ra, wọ́n bẹ̀rẹ̀ sí gbá Nàìjíríà bí bọ́ọ̀lù. Kò sẹ́sẹ́ lẹ́lẹ̀ ṣàlẹ̀ wọn láti lè ní nípò kó wá wà. Ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ìgbà tó jẹ́ òye yẹn, ó jẹ́ kájọ́ ó ṣàlẹ̀ ní 1993. Ó dẹ̀ wí ní ẹ̀lẹ́sọ̀ yẹn. Ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ka rẹ̀ pé fún mi ní mandate ni wọ́n fún mi ní constitution. Ó ní mi ò ní gba constitution tẹ́lẹ̀ fún mi ní mandate. Ó bè sí Àbújá. Ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀lẹ́ tàbí ní democracy. Ta ló máa sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe tó ohun ilẹ̀ Yorùbá tàbí Nàìjíríà? Èmi ní Ààrẹ Ọ̀nà Kakanfò ká ló ń fi sí Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Gani Adams, let's go there. Ọmọ tó ń sọ tó ń sọ tó. Ọ̀gá àti wa. Ìjàgbara ẹ̀ gba iṣẹ́ lọ́wọ́ mi, a lè súlé. Ìjàgbara ẹ̀ la ṣe títí tí bàbá wa MKO Abíọ́lá fi papòdà. Àwọn náà sọ pé lẹ́yìn ìgbà tó pa ẹni tó jà fún 212 yìí, kí 212 bá wà nínú OPC. Every 212 àwọn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ program 212. Èmi ń ṣe tèmi bọ́lá òṣèlú mi. Láì mọ̀ pé oyè tí bàbá MKO Abíọ́lá fi sílẹ̀ ni màá jẹ́. Ìlò ẹ̀bà ní àbísọ̀ ní ayé mi pé màá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Lórí gbogbo ilẹ̀ Yorùbá ló máa ń bẹ̀rù ẹ̀. Wọ́n gbà tó kàn mí gbọ́gbọ́, yóò níbi kan yẹn sí. Mo bẹ̀rẹ̀ ìjàmbára tèmi ìyàwó mi wà lórí ẹ̀kọ́ fẹ́ sọ tèmi wẹ́ pọ́pọ́ ara mi díẹ̀. Mo bẹ̀rẹ̀ ìjàmbára ní 1993. Mo bẹ̀rẹ̀ pẹ̀lú Cafe for Democracy. Ọ̀dà leadership lè ní bẹ́ẹ̀ fún Rafa Kuti. Nígbà tá a ṣe é débi kan Adébẹ̀mọ́ la pè ní Oòduà Youth Movement. Lẹ́yìn ìgbà tá a dá Oòduà Youth Movement nílẹ̀ ní 1994 àti wá dá OPC sílẹ̀ ní 1994 ní August. OPC yẹn la wá wà nínú ẹ̀ báyìí. Ẹ wo gbogbo ọtí ojú mi ti rí nínú OPC. Nígbà tá a wá dá OPC sílẹ̀ kí ṣe pé kò jẹ́ olórí lásán. Nínú OPC, a ti mọ iye ìgbà tá a gba Yorùbá lẹ̀ lọ́wọ́ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. Ṣé a fẹ́ sọ àwọn ìjọba dé nílẹ̀ ni?